meeting tí wọ́n pè mí sí lánàá ló fa program yìí láàárọ̀ yìí ẹ rí pé mi ò ṣe program rárá lánàá Baba Chief Imam of Lagos Ustaz Kamarudin Ajala àtàwọn àgbààgbà fa àtàfà mi tó kọ́ mi ń kéwú ni wọ́n pè wá sí meeting lánàá wọ́n láwọn fẹ́ ṣe ìyanjú ọ̀rọ̀ èmi àti Saheed Shittu mo dẹ̀ mo lọ pẹ̀lú lọ́ọ̀yà mi ni kódà Malam Yusuf Adépọ̀jù náà pè tó ráhùn ráyè wá bàtọ́ débẹ̀ náà ṣe ń pé wọ́n kò stars kọ́mọ̀rọ̀ jà pé torí tráfíkì ọ̀nà Ìbàdàn yẹn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ rẹ̀ gbogbo ẹ̀dá ẹ̀yin tẹ́ dúró níjọ́ tílẹ̀ le èèyàn mẹ́ta lèyàn onígbàgbé nú ayé ẹ̀ máa ń fara àǹkà ìnà nùzúlẹ̀ musiba ẹni tó sá fún ọjọ́ tádánwò dé Magbagbe ẹ̀ wọ́n mọ̀ ní asibaba alẹ́ katilka musiba ẹni tó ṣokùnfà àbádánwò ṣe bá ọ Magbagbe ẹ̀ wọ́n máa ń wá sáká ìnà nùzúlẹ̀ àtàwọn tó dúró tì ẹ́ níjọ́ tádánwò dé àwọn èèyàn dúró tí wọ́n jọ tádánwò dé àwọn èèyàn sì sá lọ Alhaji Shakirudin Ayọ̀adé kájú ẹ̀ bàbá wọ́n dúró níjọ́ tádánwò dé Alhaji Sheikh Murtado Adiwa Bambariga wọ́n dúró Alhaji Shakirullah Ọ̀kanlọ́mọ l'Amẹ́ríkà kòwé wàláhì ó dúró dáadáa ó fẹ̀mí ẹ̀ dúró báyìí ni pé in tí ó bá ṣe Fulani kò yà ṣeun. A few moments later. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ya fídíò yìí ò ní pẹ́ mú kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo wa gbé níbikíbi. Ṣé rí fídíò yìí kò ní ju bí ìṣẹ́jú méjì sí mẹ́ta péré lọ. Àwọn kan ni wọ́n pè mí nípa update tí arákùnrin kan tó ṣe Mr. Ẹlẹ́dẹ̀ tó sọ̀rọ̀ ẹ̀ di Mr. Embassy tó sọ̀rọ̀ nípa wípé àwa kan o Mọ́kà là ń lọ ní gbogbo ìgbà à ń lọ Mọ́kà à ń lọ gba donation à ń ṣe gbà à ń ṣàwò. Ṣé rí ọ̀rọ̀ ẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ má jẹ́ kọ́rọ̀ ẹ̀ kó jọ yín lójú o ẹ mọ̀ pé ẹni àná òun ni ara máa ń ta lọ́rọ̀ wọn o ẹni tẹ́ wí tẹ́ rí yìí àwọn ìwà ìbàjẹ́ tí ń bẹ lọ́wọ́ ẹ̀ pọ̀ gan ṣùgbọ́n tá a bá dé mọ́ bí ìwà 419 kó purọ́ kóun ó gbé yàn l'Amẹ́ríkà kó gbowó lọ́wọ́ yàn ẹ ṣọ́ra ẹ̀yin tẹ́ wà lórí social media o ẹni tó lóun ó gbé yàn l'Amẹ́ríkà tó ti lékòó l'Amẹ́ríkà wọ́n lékòó l'Amẹ́ríkà ni o tó gbowó lọ́wọ́ mi dáadáa pẹ̀lú ẹ̀rí evidence tó dájú tó gbowó lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n lẹ plákàdì 419 mọ́ tí ó pàwọn aláàjẹ́ kí fọ́tò yẹn jáde. A few moments later. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Òun náà mọ̀ ó lè ti máa ṣe láti 10-20 years ago but ó ti fa wèrè lọ́yàn. Èmi tó yíwọ́ lù ẹ̀yin tó yíwọ́ lù bàbá ń Bariga tó yíwọ́ lù àfáà òkúta gidi tó yíwọ́ lù ṣé ẹ rí gbogbo àwọn yẹn ò ní wéètì o tèmi àti yíyẹn ó ti finish ara ẹ̀ ìwọ tèmi ń bò láṣìírí ìwọ fẹ́ sọ èmi di 419 ò fẹ́ sọ mí di gbájú ẹ̀ ní ìwọ tó já sí pé ó yẹ kí n gba bí 5 million lọ́wọ́ ẹ̀ kí n fi bẹ́ẹ̀ flush gbogbo kìíní petition tí Aláò Latif kọ against ẹ̀ mo ṣe gbogbo ẹ̀ fún ẹ lọ́fẹ̀ẹ́ mo ṣe gbá mo ṣàwo 380,000 ló san fún US processing between you and I 380 tá à ń sọ yẹn ó dáa tó bí ìgbà mẹ́wàá èmi bò ìwọ láṣìírí ìwọ rò pé ìdọ̀tí tí wọ́n ń lò tó fi ń lo life wọ́n rò pé báwa ṣe ń ṣe nìyẹn
ṣé mo tẹ̀ yọ mo stupid lójú ẹ kí n lo 23 years ní Amẹ́ríkà kí n carry American passport kọ́ máa ní wọ́n lé lamẹ́ríkà mo ṣe ẹyan ní ṣé mo bọ́lọ́pàá jà ní ṣé wọ́n sọ fún mi pé mo gbà ìyàwó Obama ni in tí ò yé wọn tí wọ́n bá ní American passport lọ́wọ́ ẹ̀ṣẹ̀ tíyàn lè ṣẹ̀ tó tóbi jù láyé ni kó pa èèyàn wọ́n á deport mi sí Amẹ́ríkà máa jìyà lamẹ́ríkà ni kí ló ṣe mí tí mi ìlú Amẹ́ríkà mo lè wọlé mo lè jáde kí ni tiwọn pẹ̀lú láìfù mi ṣé ìyàwó mi ló máa sọ fún mi pé ó ti lọ ìyàwó ẹ̀ ní kíní kan ìyàwó mi ló máa ló ń dèta mi immigration mi ní red flag mi ní kankan but ó ti ń dàbí àwàdà ní ìwọ tèmi ń gbèjà lọ́dọ̀ Saheed Shittu tí yẹn táàgì mi lẹ́lẹ́dẹ̀ ìwọ wá ń táàgì mi lẹ́dẹ̀ ò ń táàgì mi lẹ́lẹ́dẹ̀ ìwọ ẹ̀yin gan tẹ́yìn wáyé ibi ìjà ẹ̀lẹ́gbẹ̀ kí orúkọ wo náà sọ yín tán ìwọ lẹ́nu gbàgàgbàgà òun pọ̀kọ́ lọ́mọ ní Mr Destroyer òun pé bàbá ń Bariga ní ó chọ́chẹ́ gbogbo tó ń lò láti fi táàgì each and every one of us nígbà tó ní kálukú ń fight on your behalf so you can use those names to mock us on the media ó lè ṣe gbogbo ẹ̀ o but ẹlẹ́dàá ọmọ kékeré yẹn ó lè mú jẹ ó máa pọ̀ 2.4 yẹn á dẹ̀ pọ̀ hajj yẹn èmi ò kò sí nǹkan tó kàn mí mọ́tò tèmi gbé fún èmi mọ̀ pé RNG sàkámàjè tó lò nínú tẹ́gbẹ́ jáde nínú àwẹ̀ Ramadan wà ló jẹ́ ń dákẹ́ tẹ́lẹ̀ mọ́tò mi 7 million kò gàrá ni kò dín kò lé àbótí ẹ̀ tún máa lé ni value mọ́tò ń lo òkè ni báwo ṣe máa gbé mọ́tò 7 million fún ẹ ní orí program kò ló fẹ́ ṣe competition tó máa léyàn win ẹ̀ olọ́mọ 26 years ló win ẹ̀ ṣé family ọmọ yẹn ń ṣe èrè ni kọ́mọ wá gbé mọ́tò délé kí dùnú àtayọ̀ ṣubú tẹnu lé wọn kí bàbá ọmọ yẹn má lè demand nọ́mbà mi káwọn sọ thank you kí ìyá ọmọ yẹn má lè demand nọ́mbà mi káwọn sọ thank you kí ọmọ yẹn má lè demand nọ́mbà mi káwọn sọ thank you mi ì gba thank you dè níyì mi ò gba thank you dè níyì àwọn ọmọ yẹn dẹ̀ àwọn ìkànnà àwọn ọmọ lẹ́yìn ẹ̀ wọ́n ti ń já mi sí parí ń jí ni mọ́tò yẹn Fulani lu mọ́tò tà ní ẹni tó ta mọ́tò yẹn fún EFCC máa bá wa dá sí EFCC á bá wa dá sí mo gbélẹ̀ fún competition ni mọ́ ńlá mi yẹ̀ṣukúrò nọ́ọ̀sì lámi yẹ̀ṣukúrò là tí mi bá tiẹ̀ demand for thank you tẹ́lẹ̀ mo ti demand fún gbogbo oore tí n bá ṣe lánàá rédíò mi kò ń jàsá hàn wàlá ṣukúrò mi need anything mi need thank you but kí n kàn fi yé èmi ò lè gbé mọ́tò 7 million lẹ̀ fún ẹ lọ́fẹ̀ẹ́ lófò kó rò pé lè rubbish mi nítorí 380,000 ó jura wọn lọ age of 20 years mo ti kọ́ upstairs alhamdulilayi rabbil alamin gbogbo ibi tó ń ṣe oríire dé mo ṣe oríire mo ṣe dé kò mo ṣe dábẹ́òkúta mo tún lọ kọ́lé síbàdàn mo tún dé lu òyìnbó mo tún ra lé sí Amẹ́ríkà what are you talking about ṣé mo wá kéré nu ayé ni ṣé mo kéré nu ayé ni tí wọ́n bá ń wá èèyàn kan tó fẹ́ fi pa àbí tó tiẹ̀ fẹ́ fi settle scores lórí social media wá jẹ́ èmi àti ẹ̀ ń bọ̀ láti jọ pàdé nínú Ramadan yìí nísìnyí mo ti ra ilẹ̀ 2 million mo dẹ̀ ti ṣe foundation no mosque tí mo fi kọ́ mosque fún community ń bọ̀ láti jọ pàdé tí kí ni bá lóun òfin gbà mọ́ ṣé bí irú Fulani náà wá ń sọ ni ká yọ ìbẹ̀rù Ọlọ́run kúrò ká tó da padà síbẹ̀ ká yọ gbẹ̀rẹ̀gà kúrò ká tó padà síbẹ̀ máa ta family ẹ̀ ìníwọ̀ ìwọ èèyàn rán tí ó sẹ́ni tó fẹ́ bẹ́ẹ̀ ṣe àti wàá manage ẹ̀ èmi ò worry tèmi o mo dẹ̀ ti sọ́nà tẹ́lẹ̀ mo ní mi ìwà interested èmi dẹ̀ mọ̀ orí èèyàn tọkọ lọ́mọ jẹ́ tó bá jẹ́ pé bóyá ó corporate ni nígbà tẹ́ ti pé àfọ òkúta gidi ó bẹ́ẹ̀ ó ní òkè òun máa lọ ṣàtúnṣe tó bá ṣe pé ó ya wèrè wọ́n fọ́mọ 2.4 wọ́n fọ́mọ ní hajj kó tẹ̀ wá fọ́mọ yẹn ní 1.4 kí wọ́n mú 1 million dání kọ́ á pé ntọ́fẹjọ́ sùn nìyẹn àwa làwọn máa persuade àwọn parents ọmọ yẹn pé ṣàmọ̀ pé òun náà náwó sí program òun ló ń lọ káàkiri ẹ jẹ́ kó náà tẹ̀ 1 million mọ́lẹ̀ kó lè máa fi ṣe program Fulani tó ṣe yóò dá o next time máa wẹ̀ kó máa yán kọ̀ọ̀kan à á sọ́jú nù kúrò mbẹ̀ ó wá fẹ́ máa lo gbáǹkó ó fẹ́ máa rant kí ló ń ṣe ẹ́ mo gbọ́ ọ̀rọ̀ yìí mo dẹ̀ ti sọ fún yín rí náà tẹ́lẹ̀ ṣé wọ́n tó lọ sí embassy tí wọn gbogbo petition táláwò Latif kọ fún ẹ mo ti wipe gbogbo everything off pẹ̀lú 201 emails wọ́n dẹ̀ dá ẹ lóhùn gbogbo àgbáyé ló mọ̀ pé tí embassy bá fi gba passport rẹ̀ lẹ̀ wọ́n ti fún ẹ ní visa nìyẹn wọ́n dẹ̀ ní kó wá pick a visa in 3 working business days kó lọ pick ẹ̀ DHL ṣé bí iṣẹ́ tèmi ti parí síbẹ̀ yẹn iṣẹ́ mi ti parí síbẹ̀ yẹn
3 working business days dé DHL ní kò tí ì dé, a week wọ́n ní kò ì dé, 2 weeks wọ́n ní kò ì dé. Mo bẹ̀ sí email àwọn embassy pé kí ló dé, case number báyìí ó wá báyìí níjọ interview báyìí ẹ̀dẹ̀ lè máa send passport ẹ̀. Nígbà tá a máa padà rí tí DHL máa padà sọ pé passport Fulani ti dé, a lọ píkì passport lọ́jọ́ Wednesday, ìjọ Friday ó kùjọ́ méjì tí passport ẹ̀ máa fi expire. Fulani ẹ̀ sọ pé passport yìí fẹ́ expire, òun ti gbà míì ìmítẹ̀gbà nǹkan wọ yín ló wà. Ẹ sọ fún mi, ẹ sọ fún consular tó ń ṣe interview fún yín, ẹ sọ fún. Ok fine, ìyẹn tiẹ̀ kọ́ ní issue. Àṣàtúngbọ́n náà tó bá tẹ̀ pọ́n tiẹ̀ fi visa sí, ó dẹ̀ kù 2 days tó máa expire. Mo mọ motion tí mo tún lè gbé wọlé tó máa transfer visa yẹn, wọ́n á transfer sí new passport ẹ̀. Kí ló ṣẹlẹ̀ nígbà tí embassy tó máa get back sí mi, wọ́n ní kí ló dé tó fi kó give reason tí UK fi ban ẹ̀. Ṣé ó rí reason yẹn mú adé ni? Ok, case yìí wà under administrative processing. Administrative processing òun láì gbóhùn yàrá gbóhùn ọmọ kó a máa paint mi bíi pé mo lù ẹ́ ní jìbìtì. Ṣé 380,000 tó sọ fún mi yẹn ó wọ mọ́tò lọ Àbújá bọ̀ ní táwọn èèyàn ń ṣe ní 5 million tó ń ṣe ní 6 million, mo gba 380 lọ́wọ́ ẹ̀ ó wá jọ kínní. Jẹ́jẹ́ mi mo jókòó kó tó mú ní bàṣítì wà ó ní ẹ̀mí àgbà 100,000 lọ́wọ́ ẹ̀. Kí ló kọ́ mi pẹ̀lú yẹn? Ṣé 100,000 ó nu bàtà ẹ̀mí àní? Gbàgbé má bó bá fẹ́ bá mi ní ṣe visa fún ẹ, bá mi sọ̀rọ̀, má sọ̀rọ̀ ẹ̀mí ọ̀kan lọ́mọ ní etí mi láburú. Kí ló fẹ́? Nǹkan báyìí ló máa ṣe, ok 800 lówó ẹ̀ òun ṣì ní 300, ok kó 300 yẹn wá kó mọ̀ kó jẹ́ 500 o. Mo dẹ̀ bẹ̀ sí process iṣẹ́. Ordinary kó lọ san visa fee ní GT Bank ní olóhùn olówó mọ́, ìyẹn la fa kó tó pè mí kó tó sọ pé òun ò ṣe mọ́. Ó ṣe mọ́ bí wàá ṣé owó tá a ti san sí Disney World ṣé ká lọ gbà padà ní? Receipt Disney World gbogbo ẹ̀ láti máa tó fún embassy kó tó di pé ó lọ, bí mi ṣe ń ṣiṣẹ́ tèmi nìyẹn. Nígbà tí wàhálà ẹ̀ dẹ̀ pọ̀ lé mi lọ́rùn tó ń dààmú wá arákùnrin ó fún mi ju 300,000 lọ ni, òun fúnyàn ní millions, kí ló but mo kàn láti kó ẹ lẹ́kọ̀ọ́. Ó gbé àbòsí ló bá dọ́dọ̀ mi, àbòsí ọ̀kan lọmọ ló bá dọ́dọ̀ mi, ipò gba 100,000 lọ́wọ́. Mo dẹ̀ bá yín sọ̀rọ̀ yẹn náà nígbà yẹn tẹ́ni àìtí ẹ̀mọ̀ kankan pa ẹ̀ pé ẹ̀kọ́ introduce ẹ̀ sí lọ́ọ̀yà tó máa bá ṣe ni. Bóun àti lọ́ọ̀yà ṣe jọ gba 100,000 lọ́wọ́ ara wọn, ẹni kò hàn sí. Now ẹ tún gbé case tèmi náà ọ̀dà wa gbà. Bá mú ó lọ the same stupido níbàṣítì, ó lọ mọ́ríkàsì, ó lọ dárù lọ́dọ̀ bàbá mi, ọ̀dọ̀ bàbá lórílẹ̀ ń bẹ̀. Bàbá lórílẹ̀ ló wá padà pè mí lọ́jọ́ ẹ̀wọ̀n bàbá ẹ kú mọ̀yàn tí mo jẹ́ máa pọ́n yín lé, máa pàlè Fulani sí kálí Fulani sẹ́ndì sẹ̀bílò náà àkáǹtì ẹ̀. Nígbà tá Fulani dẹ̀ máa sẹ́ndì àkáǹtì sí mi, sẹ̀bílò náà jáde ló sẹ́ndì sí, mo dẹ̀ dáwó síbẹ̀ fún. So kí ni mo fi ránǹgì ní gbogbo nǹkan yìí? Ẹ máa rò pé ẹ lè blackmail èèyàn, ẹ kò lè ṣé òṣì àti ìrànú tí wọ́n ń ṣe lò rò pé mi ń bẹ́ẹ̀ ṣe ni. I have my job. Ẹ mọye èèyàn tó ti tara mi sóríire ni, ẹ mọye visa tí mo gbà ní 2023 lásán ká má sọ 2024 yìí. Normal thing ni náà wọ́n tó bá ti sọ pé o fẹ́ help èèyàn, o fẹ́ ṣe visa fún wọn, kò lè má mẹ́hẹ̀. O lè kó èèyàn 50 lọ sí embassy, kó ẹ pé èèyàn 40 lọ máa fún, ọ̀kan tiẹ̀ fún èèyàn 49. Ẹyọ kan tí wọ́n fún yẹn orúkọ ẹ kò ní gbé ògo 49 yẹn yọ. Ṣé bàbá mi ló ní embassy ni? Ibi gbogbo nǹkan náà lọ́wọ́ orí àtàdúrà ni. Ẹ wo Ọlọ́run aṣàmọ̀nà wa o, ẹ ṣe program yín, màá pè wọlé sórí program yín because iná Fulani ń bí mi. Gbogbo àwọn tó dẹ̀ ń tírẹ́tì yẹn irọ́ ló ń pa. Mo fẹ́ sọ lórí program yín kó gba ohùn mi sílẹ̀. Tó bá tó bẹ́ẹ̀ kó sáàbù àfọ òkúta gidi, kó sáàfù wọn ní lẹ́tà, àwa tó máa bá ń bẹ̀rẹ̀. Tó bá tó bẹ́ẹ̀ bàbá ọmọ Nasirudeen kó sáàfù wọn ní lẹ́tà pọ̀ bóun lórúkọ jẹ́, àwa tó máa bá ń bẹ̀rẹ̀. Ó jalè ọmọ kékeré wọn bá ẹ sọ, ó lè sá sẹ́yìn kó bẹ̀bẹ̀ kó ní ká bò ẹ láṣìírí. A máa dá owó yẹn láàrin ara wa, ọmọ yẹn á gba 2.4 ẹ̀ bá àti ẹ̀rí owó hajj fún, àní kí bàbá ẹ̀ gbójú níbi hajj, but ọmọ yẹn á gba 2.4 ẹ̀. Nínú ẹni tí yóò gbọdọ̀ ṣẹ̀ láyé, obìnrin àti ọmọ kékeré wà very very important tí yóò gbọdọ̀ ṣẹlẹ̀ dá ọmọ yẹn. Òun ṣe wọ́nran òun ṣe jákujàku káàkiri orí olórí ẹsẹ̀ ẹlẹ́sẹ̀, òun travel, òun wọ Guinea, òun ṣe kíni wà náà ṣe lára ẹ̀ kí ló ayé òun mi náà. Mi gbàdúrà káàrọ̀ ọmọdọ́rọ̀ generation kankan tó ń bọ̀ wá kó emulate foolish life tó ń lo káàkiri. Go and get job to do.
ó dàgbà jẹun tó lè kọ́ṣẹ́ lọ àwọn ọmọ ẹ ti ń bímọ ó rẹ̀ ń ṣe rándanrandan àwọn ọmọ ẹ tó ti ń bímọ yẹn gan ṣọ́ support ẹ ni àwọn ọmọ ò support ẹ náà o ṣe gbogbo ẹ náà kò ní pé mo fi iyọ̀ ẹ kò ní pé mo fi ṣe o ṣe gbogbo ẹ náà kí rally Fulani ṣe wà nílé mi rent April of 2024 la wà yìí àlè Fulani ìbígbà kan ni òun jẹ́ káyé gbádùn èyí tó ń ṣe update wèrè nísìn ibi mo máa show pé à ń lọ site kí ló lé ẹni site kí ló dé tó ta lè mọ́ àbí nítorí pé mo dákẹ́ mi ò sọ kankan mi ìbá ẹ̀yin tẹ́ jẹ́ mi àgàn mi ìbá yín sọ kankan nípa ẹ̀ kí ló kàn mí ẹni tó bá ti ga ẹni bá ti ga ẹ̀ẹ́dẹ̀ lè rórúkọ mi níbi tó ti ń fa ẹni tó ti ga wálẹ̀ kí ló kàn mí n bá ní mo sọ̀rọ̀ sáwọn kan àbí mo ní evidence kí n tó sọ̀rọ̀ èmi dẹ̀ kọ́ lọ́ṣẹ̀ mùdírù Markaz lọ́ṣẹ̀ ingrate dẹ̀ ni wọ́n oore ni bàbá Lágége ṣe fún wọn tọ́ba wa rò yìí pé bóyá bàbá yẹn ò ní sọ̀rọ̀ bàbá yẹn ò ní àwọn kéré sí bàbá yẹn ò ní fáwọn léṣe àwa ọmọ ogun bàbá Lágége lélẹ̀ yà á fún yín léṣe mọ̀nàkà kí lẹ́fẹ́ ṣe fún mi talẹ̀ ń bá fa mi ò lè bàyàn lórúkọ jẹ́ mi dẹ̀ lè sọ any negative things nípa àfa àgbà kankan àbí tó jẹ́ àwọn mọ́ríṣídò àbáwọn ọ̀gá wa pátápátá ní Markaz láì jásí pé mo níbàjẹ́ ẹ̀ lọ́wọ́ bí mo type breaking news kí n kọ́ anything nípa anybody before kí n tó kọ́ mo ní evidence ẹ̀ lọ́wọ́ tí ó bá dẹ̀ tẹ́ ẹ lọ́rùn ní ṣó ń kọ́ọ̀tù ká pàdé ńbẹ̀ kí ni wàhálà ṣé mi wà ní tó máa bẹ̀bẹ̀ ni mi ń kọ́ báàdì nípa èèyàn mo ní ṣé ògànmọ́ wí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ níbo nìyẹn ti gbàjẹ́ èbú níbo ló ti gbàjẹ́ èbú ẹ̀mí àgùsí wàhálà èmi á pè wọ program yẹn I will call into the program gbogbo tí ẹ̀yẹn tó èmi busy tó tí mò ń forí rò ní oore inú ayé ó pọ̀ ju ìgbésí ayé life jakujaku olè 419 tó ń bá káàkiri yẹn táwọn ìyá oníkùnrin ní sìn wọ́n ṣàdúrà fún òun dẹ́ǹtì image ààrẹ rò pé òun dẹ́ǹtì image Islam ẹnìkan kò lè bá àwọn ọ̀dẹ̀ tó recruit tó lè máa wá sórí each person's page nígbà tó ń sọ̀rọ̀ ìbò ń dùn mọ́ yín now I expect kí mi dákẹ́ àbí you apply to every abnormal situation you apply abnormal solution to it ó gbé gbòòrò wá ní ẹ̀ máa gbé gbòòrò padà fún ọmọ Ajégúnlẹ̀ ni mí náà I was born in Ajégúnlẹ̀ born and raised in Ajégúnlẹ̀ my 2 ni mo ti lọ school my 2 schools complex mo ti lọ school so what are you telling me ṣé mo jọ ọmọ lọlé lọ gbèsè ni tàbádẹ̀ wà ń ṣe Islam ká má sọ̀rọ̀ ṣé wàá bá ayé jẹ́ tán ni ó bá dẹ̀ fẹ́ bá ayé jẹ́ problem wà àtàwọn tó ń gbá àbí tó ń kó nǹkan fún ẹ èyí tèmi ti kó fún ẹ tó ti ṣe yẹn nísìnyí lè kó fún ẹ mọ́ but má lo ẹlẹ́dàá ọmọdé má yan ọmọdé jẹ period wọ́n set it up kí ló kàn mí láti set àlè Fulani up kí ló wà lára àlè Fulani tí mo fẹ́ envy kí ló wà lára ẹ̀ tí mo gbàdúrà fọlọ́run tí mo fẹ́ emulate he has nothing absolutely nothing òun ṣe ayé ẹ̀ mò ń ṣe ayé mi kí ló kọ́ ẹ pẹ̀lú tèmi kí n tiẹ̀ ìwọ tá à ń jà fún lọ́dọ̀ Saheed Shittu wá ń ṣe ní yamayama ìwọ á dìsìn ìwọ wá lè ní pé àwọn èébú Saheed Shittu yẹn níwà tó wá fi táàgì ẹnì kankan tó gbèjà ẹ rí wàlẹ̀ àkíbá tó ń lé lọ́mọtẹ́kìn mi ò rí pé àbẹ̀lẹ̀ Fulani mọ̀ọ́tọ́ bóyá ló mọ̀ọ́tọ́ ń pè ní àkíbá mi ò rí kò dá mi lójú pé ó jírí lọ́jọ́ kan ó tiẹ̀ ronú wípé jọ́ kan lọ́ máa gbẹ́lẹ̀ lọ́ máa sin òun sí mi ò rò bẹ́ẹ̀ Sheikh Adam ní kamin fata yumse wayosbe hànra àyẹ̀yà wákọ̀rẹ́ náà ṣe ìjà tí akẹ́fà náà wà láàyè dèrè mi rò pé ó mọ ohun tó ń ṣe ẹ wo salamu alaikum one love kò sí wàhálà ọlọ́run aṣàmọ̀nà wa irú àwọn yẹn kan lọ́ máa stop èmi láti ṣe oore age of 20 years mo ti kọ́ upstairs gbogbo nǹkan ní mo ti ń lo mọ́tò age of 23 years bó tẹ̀ já sí pé mo bẹ̀rẹ̀ pẹ̀lú jàpá mọ́tò is mọ́tò láti ọdún náà ọlọ́run gbà lọ́wọ́ mi kò gbà ń di mi kò dẹ̀ ní gbà ń di mi mo tún rà títí mo tún fi ń tọrẹ àfi fọ́ńbù but tó bá ń sọ̀rọ̀ yàn nínú ayé o bá mọ president o bá mọ vice president ó ti ṣúọ̀ kó ti tò sẹ́yìn kò ń ṣe irú wọ ọlọ́run aṣàmọ̀nà wa assalamu alaikum bàbá.